láti ọ̀dọ̀ màmá wa Alesh Star TV àti jáde láti lọ fún àwọn aláwẹ̀ ní oúnjẹ ìṣínú kọ́lọ́ngbà ládàá wọn. Ramadan Kareem gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀yìn ara lé láti lè ṣe àlùbáríkà iléeṣẹ́ ìgbìmọ̀ tó ń gbéni lọ sókè tá à ń pè ní Alesh Star TV Alesh Humanitarian Empowerment àti jáde yàwó alájọsọ̀rọ̀ àti wọn wá jáde láti wọn. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin alátìlẹyìn iléeṣẹ́ Alesh Star TV látòrí Honorable Bọ́lájí Pìtàn màmá wa Mrs Prophetess Fúnmi Lucas àti ìyá wa Alesh Star TV àti gbogbo àwọn alátìlẹyìn wa lágbára Ọlọ́run ojú òní tí yìí o wàrà fánà mọ̀kánà àlìyà lágbára Ọlọ́run gbogbo yẹn débi gíga o àní fojú sunkún ẹnì kọ̀ọ̀kan àti jáde lọ báyìí láti lọ fún àwọn aláwẹ̀ lóúnjẹ kọ́lọ̀ kó gbàṣẹ olórí kọ́lọ̀ kó gbà ládàá o. Ọlọ́run dákun kó jẹ́ kí wọ́n kórè èkó délé Ọlọ́run bá ní ṣàánú fún wọn nígbà àdúrà gbogbo ìgbà Ọlọ́run bá ní ṣe fún wọn àjò ní wọ́n wà Ọlọ́run dákun mọ́sá bá ní sọ wọn dé pẹ̀lú Ọlọ́run àti bẹ́ẹ̀ Ànábì wa Muhammad wọn dé Ọlọ́run. Bàbá wa àṣeyí Imam Hussein Ali wọ́n bá ní ṣe àdúrà fún alájà wa Sùúrà yẹn ẹ bá ti bá ní ṣàdúrà àjáde náà wajadina surura alájà Sùúrà ní dágbà fún àwọn alájà nígbà tí mo kọ́ ohun ẹ̀rọ mi jẹ́ kí n mú wákà ìwá kó wákà yẹn náà bàbá igbe wajadina surura wajadina surura. Arúgbó ní ọ̀dọ̀ Ọlọ́run mo kí àwọn alájọ wọn ní kí a ṣe àdúrà fún àyè tí wọn bá wà lọmọ pẹ̀lú bá fún wọn lọ́wọ́ ọlọba fún bá pẹ̀lú ájú wa. alájà wa sọ̀rọ̀ àtàlátà wa ẹ ṣe àdúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀ tẹ fún àwọn jọmọ ní ìṣínú Ọlọ́run ò ní jẹ́ kó tán lọ́wọ́ yín o àbùsí tó lóko àbùsí ń tọlọ́sà Ọlọ́run á máa bùsùn fún yín o àlékún oore o gbogbo oore onú Ramadan yẹn Ọlọ́run á ṣe fún yín o Ọlọ́run ní. Ọlátàwà ọmọ Ìṣẹ́yìn òrò ọ̀bẹ dí ẹ̀bẹ̀ dí mọ́kọ́ Ìṣẹ́yìn òrò ọmọ òrò tí ń jó Ìṣẹ́yìn òrò ọmọ òrò tí ń yọ òrò tí ń kùn yúnmúyúnmú lórí ọ̀pá òrò tí ń kùn yúnmúyúnmú lórí ọ̀pá Ọlátàwà nìkan tẹ́gbẹ̀rún èèyàn Àbẹ̀kẹ́mi nìkan tẹ́gbẹ̀rún èèyàn ẹlẹ́dàá mi máyà mi yá Sùúrà. Orí mi